Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi nílé ẹ̀dẹ̀ ò dàbí. A kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Àdúrà mi ni pé gbogbo wa ó dá lábùkún fún ní orúkọ Jésù Kristi. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ń lò káàkiri gbogbo àgbáyé bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ ẹ̀kọ́ wa fún ọ̀sẹ̀ yìí òun ni ìyàsímímọ́ àwọn àlùfáà. Ìyàsímímọ́ àwọn àlùfáà. Ìwé tá a sì ti ń lọ kẹ́kọ̀ọ́ oníwé Ẹ́kísódù orí 29 bẹ̀rẹ̀ látẹsẹ̀ ìkíní sí kẹsàn-án, ìkarùndínlógójì títí dé ìkẹtàdínlógójì. Ẹ́kísódù orí 29 bẹ̀rẹ̀ látẹsẹ̀ ìkíní sí kẹsàn-án àti ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ìkẹtàdínlógójì. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ jọ̀wọ́ ẹ gbé jáde. Ẹ jẹ́ ká jọjọ kà ká sì kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà látinú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Mo ń ka ìwé Ẹ́kísódù orí 29. Mo bẹ̀rẹ̀ sí kà látẹsẹ̀ ìkíní. Ìwé mímọ́ ní, èyí sì ni ohun tí ìwọ ṣe sí wọn, láti yà wọ́n sí mímọ́, láti máa ṣe àlùfáà fún mi. Mú ẹgbọ̀ọ̀rọ̀ akọ màálù kan àti àgbò méjì tí kò ní àbùkù, àti àkàrà aláìwú, àti àdídùn àkàrà aláìwú tí a fi òróró pò, àti àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ aláìwú tí a ta òróró sí lórí. Ìyẹ̀fun àlìkámà ni kí o fi ṣe wọ́n. Ìwọ ó sì fi wọ́n sínú agbọ̀n kan. Ìwọ ó sì mú wọn wá nínú agbọ̀n náà pẹ̀lú akọ màálù náà àti àgbò méjèèjì. Ìwọ ó sì mú Áárónì pẹ̀lú àwọn ọmọ rẹ̀ wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ. Ìwọ ó sì fi omi wẹ̀ wọ́n. Ìwọ ó sì mú aṣọ wọn nì. Ìwọ ó sì fi ẹ̀wù ẹfọ́dì wọ Áárónì àti aṣọ ìgúnwà ẹfọ́dì àti ẹfọ́dì àti ìgbààyà, kí o sì fi onírúurú ọ̀nà ọ̀já ẹ̀wù ẹfọ́dì dì í. Ìwọ ó sì fi fìlà nì dé e lórí. Ìwọ ó sì fi òróró yà á sí mímọ́. Ìwọ ó sì mú àwọn ọmọ rẹ̀ wá tòsí. Ìwọ ó sì wọ̀ wọ́n ní ẹ̀wù. Ìwọ ó sì dì wọ́n ní ọ̀já àmùrè. Áárónì àtàwọn ọmọ rẹ̀, ìwọ ó sì fi fìlà dé wọn. Iṣẹ́ àlùfáà yóò sì máa jẹ́ tiwọn ní ìlànà títí ayé. Ìwọ ó sì ya Áárónì àti àwọn ọmọ rẹ̀ sí mímọ́. Ẹsẹ̀ ìkarùndínlógójì 35. Báyìí ni ìwọ ó sì ṣe fún Áárónì àti fún àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ohun gbogbo tí mo pàṣẹ fún ọ. Ijọ́ 7 ni ìwọ ó sì fi yà wọ́n sí mímọ́. Ìwọ ó sì pa akọ màálù kọ̀ọ̀kan ní ojoojúmọ́ ṣe ẹbọ ẹ̀ṣẹ̀ fún ètùtù. Ìwọ ó sì wẹ pẹpẹ náà mọ́. Nígbà tí ìwọ bá ṣètùtù sí i tán, ìwọ ó sì ta òróró sí i láti yà á sí mímọ́. Ní ijọ́ 7 ni ìwọ ó fi ṣètùtù sí pẹpẹ náà. Ìwọ ó sì yà á sí mímọ́. Òun ó sì ṣe pẹpẹ mímọ́ jùlọ. Ohunkóhun tó bá sì fọwọ́ kan pẹpẹ náà, mímọ́ ni yóò jẹ́. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. Kí Olúwa ó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ wúrà, ẹsẹ̀ akọ ọkàn, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ akọ orí fọ́sẹ̀ yìí ó ní ẹsẹ̀ ìkẹsàn ìwé tá a kà tán. Ẹ́kísódù orí 29 abala kejì ẹsẹ̀ ìkẹsàn. Lẹ́ẹ̀kan sí fún àtẹnumọ́, ìwé mímọ́ ní iṣẹ́ àlùfáà yóò sì jẹ́ tiwọn ní ìlànà títí ayé.
ìwọ ó sì ya Áárónì àti àwọn ọmọ rẹ̀ sí mímọ́. Iṣẹ́ àlùfáà yóò sì jẹ́ tiwọn ní ìlànà títí ayé. Ìwọ ó sì ya Áárónì àti àwọn ọmọ rẹ̀ sí mímọ́. Ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ àkọ́orínú. Lẹ́ẹ̀kan sí, mo láyọ̀ láti kí yín kú àbọ̀ sínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí. Gbogbo wa láàdá lábùkún fún lórúkọ Jésù Kristi. Àmín. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbàgbé o, àfojúsùn wa fún gbogbo ẹ̀kọ́ oṣù yìí, àfojúsùn wa fún gbogbo ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, fún gbogbo àwọn àjọ tá ń tẹ̀lé ìlànà gbogbogbò fún oṣù yìí, òun ni tabernacle, ìrúbọ àtètùtù. Tabernacle, ìrúbọ àti ètùtù. Ẹ̀kọ́ ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yìí ó sì fi hàn wá bí àwọn sáǹsá ẹrú Íjíbítì bí Ọlọ́run ṣe yí ìtàn ayé wọn padà tó sọ wọ́n di ìjọba àlùfáà àti orílẹ̀-èdè mímọ́ fúnra rẹ̀. Ẹ̀kọ́ àkọ́kọ́ nínú oṣù yìí ló ṣí wa níyè séyùn bí Ọlọ́run ṣe yí ìtàn ayé àwọn ọmọ Ísírẹ́lì, bó ṣe yí padà àwọn sáǹsá ẹrú ní Íjíbítì, bó ṣe sọ wọ́n di ìjọba àlùfáà àti orílẹ̀-èdè mímọ́ fúnra ara rẹ̀. Ẹ̀kọ́ wa ọ̀sẹ̀ kejì nínú oṣù yìí òun ló fi hàn wá bí Ọlọ́run ṣe fi ìdí ìwà láàyè rẹ̀ láàrin àwọn ọmọ Ísírẹ́lì múlẹ̀ nípa wípé kí wọ́n kọ́ ibi mímọ́ kan kí òun lè máa gbé láàrin wọn. Nínú ẹ̀kọ́ yẹn lọ́sẹ̀ tó kọjá lọ́lọ́run ti pè fún àwọn ọmọ Ísírẹ́lì láti fínúfíndọ̀ tinútinú fi ohun èlò tí wọ́n fi kọ́ àgọ́ àjọ wọn yẹn sílẹ̀, kí wọ́n fi àkókò wọn sílẹ̀, kí wọ́n fi ohun ìní wọn sílẹ̀, kí wọ́n fi ẹ̀bùn wọn, iṣẹ́ ọwọ́ wọn sílẹ̀ láti ṣiṣẹ́ àgọ́ àjọ náà, ibi mímọ́ náà, èyí tí Olúwa ní kí wọ́n kọ́. Ẹ wá rí nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí, wọ́n ti kọ́ tábìlì, wọ́n ti kọ́ àgọ́ yẹn tán, wọ́n ti kọ́ tabanákù yẹn, wọ́n ti kọ́ tán. Ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí ni wọ́n ń ṣí wa níyè sí bí Ọlọ́run ṣe gba àwọn òṣìṣẹ́ sí ẹnu iṣẹ́ láti máa ṣiṣẹ́ nínú àgọ́ náà àti bí a ṣe yà wọ́n sí mímọ́ láti máa ṣiṣẹ́ nínú àgọ́ náà. Ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí àwa pín sí ọ̀nà méjì. Abala àkọ́kọ́ ẹ̀kọ́ náà la pè ní ìgbésẹ̀ ìyàsímímọ́ àlùfáà. Ìgbésẹ̀ ìyàsímímọ́ àlùfáà. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ mẹ́ta àkọ́kọ́ nínú Bíbélì tá a kà tán. Ẹ́kísódù orí ìkọkàndínlọ́gbọ̀n 29 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta. Nínú abala àkọ́kọ́ yìí la ti rí bí Ọlọ́run bó ṣe fa ìdílé Áárónì yọ láàrin ọ̀gọ̀rọ̀ ìdílé tó wà nínú ìran Ísírẹ́lì láti máa jẹ́ ìdílé àlùfáà. Tẹ́ ẹ bá tẹ̀lé mi lọ sínú ìwé Ẹ́kísódù orí 28. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkíní rẹ̀, ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín, ẹ jẹ́ a jọ kà. Ẹ́kísódù orí 28 ẹsẹ̀ ìkíní rẹ̀, ìwé mímọ́ sọ fún wa ń bẹ̀ pé ìwọ sì mú Áárónì arákùnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀ kúrò nínú àwọn ọmọ Ísírẹ́lì kí òun kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi. Àní Áárónì, Nádàbù àti Ábíhù, Éliásírì àti Támárì, àwọn ọmọ Áárónì. Ọmọ mẹ́rin péré tí Áárónì bí náà nu: Nádàbù àti Ábíhù, Éliásírì àti Támárì. Ọlọ́run ní àwọn ìdílé yìí, Áárónì àtàwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí àti ìran wọn, mo yà wọ́n sọ́tọ̀ láàrin gbogbo àwọn ọmọ Ísírẹ́lì láti máa ṣiṣẹ́ ìránṣẹ́ àlùfáà fóun. Áárónì yìí tẹ́ bá sì gbàgbé, ẹ̀gbọ́n ló jẹ́ fún Mósè, ọmọ ìyá kan ọmọ bàbá kan ni wọ́n. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ fúnra ara rẹ̀ ya ìdílé yẹn sọ́tọ̀ ní ìdílé àlùfáà fún òun. Nínú ẹsẹ̀ Bíbélì tá a ti wá ń kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ yìí,
èyí ń nu Ẹ́kísódù orí ìkọkàndínlọ́gbọ̀n. Níbẹ̀ lolúwa ti wá sọ àwọn kókó ìgbésẹ̀ tí Mósè ó gbé láti yà wọ́n sí mímọ́, kókó ìgbésẹ̀ tí Mósè ó gbé láti yà wọ́n sọ́tọ̀ sí iṣẹ́ ìránṣẹ́ àlùfáà gẹ́gẹ́ bí àlùfáà Olúwa wá pàkíyèsí Mósè sí àwọn ojúṣe tó ní láti ṣe láti yà wọ́n sọ́tọ̀ fún ara rẹ̀. Ṣùgbọ́n ká tó wo àwọn ojúṣe tọ́lọ́run ní kó ṣe yìí, ẹnìkan lè béèrè pé kí gan ni iṣẹ́ ìránṣẹ́ àlùfáà? Bá a ti pàkíyèsí wa sí lọ́sẹ̀ tó kọjá, ta làlùfáà? Àlùfáà ni alárinà láàrin Ọlọ́run àti àwọn ènìyàn rẹ̀. Kí sì ni iṣẹ́ àlùfáà nínú ìwé mímọ́? Iṣẹ́ àlùfáà òun ni láti máa sojú Ọlọ́run láàrin àwọn ènìyàn rẹ̀, àti láti máa sojú àwọn ènìyàn Ọlọ́run ní iwájú Ọlọ́run. Ojúṣe àlùfáà ni láti sọ̀tún láti sòsì kọ́mọ bàbí kan jẹ́, láti sojú Ọlọ́run láàrin àwọn ènìyàn Ọlọ́run, láti sojú àwọn ènìyàn Ọlọ́run níwájú bàbá lókè. Abálájọ tí àwọn ìgbésẹ̀ sí ìyàsímímọ́ wọn tó fi lé kókókó bí ojú ẹja, torí pé iṣẹ́ ìránṣẹ́ yìí kì í ṣiṣẹ́ gbẹ̀fẹ́. Iṣẹ́ tó pè fún ìfaraẹnijìn pátápátá ni. Iṣẹ́ tó pè fún ìyára ẹni sọ́tọ̀ pátápátá fún Ọlọ́run ni. Iṣẹ́ ńlá ni, iṣẹ́ gbáǹkọ́gbè oníṣẹ́ àlùfáà. Nítorí náà Olúwa pàṣẹ fún Mósè kó gbé àwọn ìgbésẹ̀ láti ya Áárónì sí mímọ́ àti àwọn ọmọ rẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ àlùfáà. Láti wá ṣe èyí, Ọlọ́run ní kí Mósè kó wá ẹgbọ̀ọ̀rọ̀ màálù kan àti àgbò méjì láti yà wọ́n sí mímọ́. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkíní ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Ẹ́kísódù orí 29 ẹsẹ̀ àkọ́kọ́, ìwé mímọ́ ní èyí sì ni ohun tí ìwọ ó ṣe láti yà wọ́n sí mímọ́. Mósè lọ́lọ́run bá sọ̀rọ̀ mu. Láti máa ṣe àlùfáà fún mi, kí ni ó ṣe? Ìkíní, mú ẹgbọ̀ọ̀rọ̀ màálù kan àti àgbò méjì tí ò lábùkù, àgbò méjì tí ò lábàwọ́n. Ọlọ́run ní kí Mósè ṣe nǹkan méjèèjì, kó ṣe nǹkan yìí, wá ẹgbọ̀ọ̀rọ̀ màálù kan àti àgbò méjì tí ò lábàwọ́n, tí ò lábùkù, láti yà wọ́n sí mímọ́. Ẹnìkan wá béèrè pé kí ni àfàgbò ṣe láti ya èèyàn sí mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ àlùfáà? Kí là á fi ẹgbọ̀ọ̀rọ̀ màálù ṣe? Nínú ìwé mímọ́ tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ẹgbọ̀ọ̀rọ̀ màálù tá a ní kí Mósè mú wá láti yà wọ́n sí mímọ́, ó jẹ́ ohun èlò fún ìrúbọ ẹ̀ṣẹ̀, láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ Áárónì àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tá a fẹ́ yà sọ́tọ̀ síṣẹ́ àlùfáà. So nǹkan tá a fẹ́ fàgbò ṣe òun ni ìrúbọ ẹ̀ṣẹ̀. Bó o la ṣe mèyí, ẹsẹ̀ ìkẹrìnlá àwé tá a ti ń kẹ́kọ̀ọ́ lọ sọ fún wa. Ẹ́kísódù orí 29 ẹsẹ̀ ìkẹrìnlá, ìwé mímọ́ ní ṣùgbọ́n ẹran akọ màálù náà àti awọ rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ òun ni kí ìwọ kó fi iná sun lẹ́yìn òde ibùdó ẹbọ ẹ̀ṣẹ̀ ní. So akọ màálù èyí tí Ọlọ́run ní kí Mósè kó wá láti ya Áárónì àtàwọn ọmọ rẹ̀ sí mímọ́, ó jẹ́ ohun èlò fún ìrúbọ ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ Áárónì àti àwọn ọmọ rẹ̀. Kí wá làwọn àgbò méjèèjì, kí làwọn jẹ́? Ká tó wo táwọn àgbò méjèèjì yìí tí wọ́n jẹ́, ẹ jẹ́ tó fi nǹkan kan lé. Wípé a ní láti ṣèrúbọ ẹ̀ṣẹ̀ fún ẹ̀ṣẹ̀ Áárónì àti àwọn ọmọ rẹ̀. Ó fi hàn wá gbangba wípé kì í ṣe pé dáadáa kan ni Áárónì ṣe la fi yà ìdílé rẹ̀ sọ́tọ̀ láti máa jẹ́ ìdílé àlùfáà. Kì í ṣe pé ṣe ń dá kan ọkàn ráàánú gbà ní. Ẹlẹ́ṣẹ̀ ló náà báwọn ọmọ Ísírẹ́lì yòókù náà ti jẹ́ lẹ́ṣẹ̀, ṣùgbọ́n ó ráàánú gbà lọ́dọ̀ Ọlọ́run, lọ́lọ́run fi ní mo yà á sọ́tọ̀ gẹ́gẹ́ bí ohun èlò fún ara mi.
àwa ń lo ẹgbọ̀rọ̀ màálù láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ̀ àti tàwọn ọmọ rẹ̀. àwọn àgbò méjì yòókù ńkọ́ kí làwọn wá wà fún ẹbọ kíni tiwọn? ọ̀kan nínú àwọn àgbò méjì yẹn ó wà fún ẹbọ sísun tí wọn ó sun pátápátá tí ó jóná gúdúgúdú nípasẹ̀ èyí tí a fi ya Áárónì àtàwọn ọmọ rẹ̀ sọ́tọ̀. ọ̀kan nínú àwọn àgbò ó dúró fún, ó jẹ́ ohun èlò ìyàsọ́tọ̀ Áárónì àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin. bó o la ṣe mele yìí, ẹsẹ̀ ìkejìdínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ló fi yé wa bẹ́ẹ̀. àgbò kan nú àwọn àgbò nínú ẹsẹ̀ ìkejìdínlógún 29:18 Ẹ́kísódù orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún 29:18 ìwé mímọ́ ní ìwọ ó sì sun gbogbo àgbò náà lórí pẹpẹ náà. ẹbọ sísun ni sí Olúwa, òórùn dídùn ní ẹbọ tí a fi náà ṣe sí Olúwa ni. so ọ̀kan nú àwọn àgbò yẹn nígbà tá a bá pa á tán a fi rú ẹbọ sísun ni. ẹbọ sísun yẹn wọ́n ó sun àgbò yẹn, wọ́n ó sun gbogbo ẹ̀yà ara rẹ̀ pátápátá láti gẹ́gẹ́ bí ohun èlò ìyàsọ́tọ̀ fún Ọlọ́run. èyí ni Áárónì àti àwọn ọmọ rẹ̀. àgbò kejì wọn ń kọ́ kí lòun dúró fún? àgbò kejì òun jẹ́ ọrẹ fífì. òun èyí ṣe pé bí wọ́n bá pa òun táwọn ò ní sún, wọn ó fi í níwájú Olúwa ni fún ìyàsímímọ́. ọrẹ ìyàsímímọ́ lòun. ẹnìkan wàá béèrè pé èwo lọrẹ fífì? ọrẹ fífì ó ní ẹran tí a pa tí a fi rúbọ sí Ọlọ́run, tí a sì fi hàn níwájú Ọlọ́run pé tọ́ ohun ìrúbọ mi rèé o, ṣùgbọ́n tí Ọlọ́run gbà á tó sì tún dá padà fún àlùfáà pé lọ́lẹ̀ jẹ́ là ń pè ní ọrẹ fífì. irú ọrẹ bẹ́ẹ̀ à ní sún. irú ẹran bẹ́ẹ̀ àgbò kejì yẹn wọn ò ní sún bí àgbò àkọ́kọ́. àgbò kejì yẹn ṣe fún ẹbọ sísun. a kàn fi níwájú Olúwa, a gbé hàn níwájú Olúwa. lẹ́yìn tá a bá gbé hàn tán a sì dá padà fún àlùfáà tó fi rúbọ pé kó lọ lè jẹ ohun tí àgbò kejì wà fún nù. ṣùgbọ́n àgbò kejì yìí ńgbà bá pa ẹ̀jẹ̀ rẹ̀, ìwé mímọ́ yìí sọ fún wa pé a fi kan etí àlùfáà tá à ń yà sí mímọ́ láti ya etí rẹ̀ sọ́tọ̀ láti máa gbóhùn Ọlọ́run. a fi ya ọwọ́ rẹ̀ sí mímọ́ láti ya ọwọ́ rẹ̀ sí ọ̀tọ̀ láti máa ṣiṣẹ́ fọ́lọ́run. a fi ya ẹsẹ̀ rẹ̀ sí mímọ́ láti ya ẹsẹ̀ rẹ̀ sọ́tọ̀ láti máa rìn àti láti máa sáré fún Ọlọ́run. bó la ṣe mọ̀ yìí, ìwé Ẹ́kísódù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí náà ló sọ fún wa nínú ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé 20 àti ìkejìlélógún rẹ̀. Exodus 29:19-20 and 22. ẹ̀gbọ́n tí ìwé mímọ́ wí. ìwọ ó sì mú àgbò kejì, Áárónì àtàwọn ọmọ rẹ̀ yóò sì fi ọwọ́ wọn lé orí àgbò náà. nígbà náà ni kí ìwọ kí ó pa àgbò náà, kí o sì mú nínú ẹ̀jẹ̀ rẹ̀, kí o sì tọ́ sí etí ọ̀tún rẹ̀, etí ọ̀tún Áárónì àti sí etí ọ̀tún àwọn ọmọ rẹ̀, àti sí àtàǹpàkò ọ̀tún rẹ̀ àti àtàǹpàkò àwọn ọmọ rẹ̀ náà. kí o sì fi ẹ̀jẹ̀ náà wọ́n pẹpẹ àti sí àtàǹpàkò ẹsẹ̀ ọ̀tún wọn. kí o sì fi ẹ̀jẹ̀ náà wọ́n pẹpẹ ẹsẹ̀ ìkejìlélógún. ìwọ ó sì mú ọ̀rá àti ìrù tí ó lọ́ràá ti àgbò náà, àti ọ̀rá tí ó bo ìfun lórí, àti àwọn tí ó bo ẹ̀dọ̀, àti ìwé méjèèjì, àti ọ̀rá tí ó wà lára wọn, àti itan. nítorí àgbò kejì yìí, ẹsẹ̀ ìkejìlélógún ní àgbò ìyàsímímọ́ ni. àgbò kejì yìí àgbò ìyàsímímọ́ ni. àgbò àkọ́kọ́ ẹbọ sísun ni. àgbò ẹ̀kejì àgbò ìyàsímímọ́ ni fún Olúwa. àwọn nǹkan méjèèjì yìí lọ́lọ́run ní kí Mósè wá ẹgbọ̀rọ̀ màálù fún ẹbọ ẹ̀ṣẹ̀. àgbò méjì, ọ̀kan fún ẹbọ sísun láti yà á sọ́tọ̀, Áárónì àtàwọn ọmọ rẹ̀. àgbò kejì ó jẹ́ ẹbọ fífì
èyí tí a fi Áárónì àtàwọn ọmọ rẹ̀ sí mímọ́ ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n máa jẹ òun ni wọn ò ní sún. Kò wá tán síbẹ̀ òun nìkan. Nínú ẹsẹ̀ ìkejì sí ìkẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Ẹ́kísódù orí 29 ẹsẹ̀ ìkejì sí ìkẹta, ìwé mímọ́ jẹ́ kó yé wa pé gbogbo àkàrà tí wọ́n bá lò fún ìyàsímímọ́ yìí kò gbọ́dọ̀ ní ìwúkàrà nínú bíi ti ìwù kọ́mọ. Ó gbọ́dọ̀ jẹ́ àkàrà aláìwú. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkejì sí ìkẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé mímọ́ ní àti àkàrà aláìwú àti àdídùn àkàrà aláìwú tí a fi òróró pò àti àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ aláìwú tí a ta òróró sí lórí, ìyẹ̀fun àlìkámà ní ká fi ṣe wọ́n. Ìwọ ó sì fi wọ́n sínú agbọ̀n kan, ìwọ ó sì mú wọn wá nínú agbọ̀n náà pẹ̀lú akọ màálù náà àti àgbò méjì. Gbogbo àkàrà tá a ní ká lò fún ìyàsímímọ́ wọn kò gbọ́dọ̀ ní ìwúkàrà nínú. Àkàrà aláìwú ni a gbọ́dọ̀ jẹ́. Ẹnìkan wá béèrè pé bó ló ti jẹ́? Ìdí ni wípé nínú ìwé mímọ́ ìwúkàrà dúró fún ìdìbàjẹ́. Ìwúkàrà ó dúró fún ìdìbàjẹ́. Ohun gbogbo tó sì ní í ṣe pẹ̀lú ìdìbàjẹ́ kò gbọ́dọ̀ wà nínú ìyàsímímọ́ àlùfáà Ọlọ́run fún ògo Ọlọ́run. Tẹ́ ẹ bá gbàgbé, ní òru ọjọ́ tí Ọlọ́run ó dá àwọn ọmọ Ísírẹ́lì ń dè ní ilẹ̀ Íjíbítì, lóko ẹrú Íjíbítì, Ọlọ́run ní kí wọ́n mú àgbò ọlọ́dún kan, kí wọ́n ó pa, kí wọ́n fi ẹ̀jẹ̀ rẹ̀ síbi àtẹ́rígbà ilé wọn. Nǹkan míì tó tún ni wọ́n ó ṣe ní àkàrà aláìwú. Èéṣe tí ó fi jẹ́ àkàrà aláìwú? Àkàrà tí ò ní ìdìbàjẹ́ nú, torí pé ìwúkàrà dúró fún ìdìbàjẹ́. Torí náà níhìn Ọlọ́run ń sọ fáwọn ọmọ Ísírẹ́lì wípé, fún Mósè wípé ohun gbogbo tó lò láti ya Áárónì àtàwọn ọmọ rẹ̀ sí mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ àlùfáà, ìbàjẹ́ kankan ó kéré ó pọ̀ kò gbọ́dọ̀ wọ́, kò gbọ́dọ̀ sí níbẹ̀. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí tó ti tẹnubodò, tó ti mú mi nù, tó sì sún wa síwájú sí abala kejì tá a pè ní ìyàsọ́tọ̀ àlùfáà. Ìyàsọ́tọ̀ àlùfáà, èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 4 sí 9 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, àti 15 sí 17 ìwé Ẹ́kísódù orí 29 29 ẹsẹ̀ 4 sí 9 àti 15 sí 17. Ní abala kejì yìí ńlọlúwa ti pàṣẹ fún Mósè àwọn ìgbésẹ̀ tí ó gbé láti ya Áárónì àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sí mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ àlùfáà. Ibo ni ìyàsímímọ́ yìí gbọ́dọ̀ ti wáyé? Ẹsẹ̀ 4 sọ fún wa pé ìyàsọ́tọ̀ fún iṣẹ́ ìránṣẹ́ yìí ó gbọ́dọ̀ wáyé lẹ́nu ọ̀nà àgọ́ tí Ọlọ́run ní wọ́n pátá akẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ tó kọjá. Lẹ́nu ọ̀nà àgọ́ àjọhun ni ìyàsímímọ́ yẹn ti gbọ́dọ̀ wáyé. Ṣé bẹ́ẹ̀ni yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọ kan tẹ́sẹ̀ 4 sọ, ìwọ ó sì mú Áárónì pẹ̀lú àwọn ọmọ rẹ̀ wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ. Àgọ́ tá akẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ ń jẹjọ pé bí wọ́n ṣe kó nǹkan jọ láti kọ́ àgọ́ òun la ní kí wọ́n mú Áárónì àtàwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wá sẹ́nu ọ̀nà rẹ̀ àbáwọlé rẹ̀ láti yà wọ́n sọ́tọ̀ fún Olúwa. Kí ló jẹ́ kí léyìí rí bẹ́ẹ̀ ni wípé láì jẹ́ wípé a yà wọ́n sí mímọ́, láì jẹ́ pé a yà wọ́n sọ́tọ̀ fún iṣẹ́ Olúwa, wọn ò lẹ́tọ̀ọ́, wọn ò sì lè wọ inú àgọ́ náà láti ṣiṣẹ́ mímọ́ fún Olúwa nínú rẹ̀. Ní àfikún, iṣẹ́ ìránṣẹ́ àlùfáà, iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́ ẹnu ọ̀nà náà sì ni láti dúró lé àárín gbùngbùn Ọlọ́run àti àwọn ènìyàn rẹ̀, láti gbẹnu Ọlọ́run sọ fáwọn ènìyàn rẹ̀, láti gbẹnu àwọn ènìyàn sọ fún Ọlọ́run wọn. Torí ìdí èyí, ìgbésẹ̀ sí ìyàsímímọ́ àwọn ọmọ fún ìgbàsímọ́ Áárónì àti àwọn ọmọ rẹ̀ ó jẹ́ èyí tí a ṣe lẹ́nu ọ̀nà àgọ́ ibi mímọ́, èyí tí Ọlọ́run ní káwọn ọmọ Ísírẹ́lì kọ́ kóun lè máa gbé láàrin wọn, ẹnu ọ̀nà àgọ́ ibùgbé Ọlọ́run. Ìgbésẹ̀ sí ìyàsímímọ́ wọn yìí ó wá pín sí abala 3. Ìgbésẹ̀ sí ìyàsọ́tọ̀ wọn fún iṣẹ́ ìránṣẹ́ àlùfáà ó pín sábala 3. Abala àkọ́kọ́ òun ni abala fífomi wẹ̀ wọ́n.
abala àkọ́kọ́ ìyàsímímọ́ wọn ó ní abala fífomi wẹ̀ wọ́n, èyí tá a rí nínú ẹsẹ̀ ìkẹrin ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ẹ́kísódù orí 29 ẹsẹ̀ ìkẹrin, èyí tó ní ìwọ ó sì mú Áárónì pẹ̀lú àwọn ọmọ rẹ̀ wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ fún kíni? Gbólóhùn tó parí ẹsẹ̀ náà, ìwọ ó sì fi omi wẹ̀ wọ́n. Ìwọ ó sì fi omi wẹ̀ wọ́n. Ìgbésẹ̀ àkọ́kọ́ sí ìyàsọ́tọ̀ wọn fúnṣẹ́ ìránṣẹ́ àlùfáà nù. A fomi wẹ̀ wọ́n. Ṣùgbọ́n fífomi wẹ̀ yìí ẹ má jà ní ọkàn pé èérí ara wọn ni a fẹ́ fọ̀ jáde, ó jinlẹ̀ jù bá ń lọ. Ìfomiwẹ̀ yìí bí ìrìbọmi ni. Ìrìbọmi nígbà téèyàn gba Jésù lólúwa àtolùgbàlà rẹ̀ kìí ṣe pé èèyàn ń wẹ ìdọ̀tí ara rárá o. Ìrìbọmi ohun tó túmọ̀ sí òun ni pé èèyàn ń jẹ́wọ́ Jésù ń gbangba, ó sì ń ṣe ìpinnu láti fi gbogbo ayé rẹ̀ sìn ní kíkú ní yíyè, láti kú pẹ̀lú Jésù, láti pé ká sin wá pẹ̀lú Jésù, láti pé ká jí wa ǹde pẹ̀lú Jésù, torí ìrìbọmi dúró fún ikú, ìsìnkú àti àjíǹde Jésù. So wíwẹ̀ ta ní ká fomi wẹ̀ wọ́n bí yìí ó dúró fún wíwẹ̀ gbogbo èérí ayé wọn nínú àti lóde. Gbogbo ẹ̀gbin ayé wọn nínú àti lóde. Gbogbo àbàwọ́n ayé wọn nínú àti lóde òun ni fífomi wẹ̀ yìí wẹ̀ ó wà fún. Èyí ò ní pé yíyà wọ́n sọ́tọ̀ láti máa àti sísìn yìí lọ láti máa gbé ìgbé ayé mímọ́, ìgbé ayé tí ò lẹ́gbin, ìgbé ayé tí ò léèrí. Ìyàsọ́tọ̀ fún ògo Ọlọ́run ni. Ìgbésẹ̀ àkọ́kọ́ sí ìyàsímímọ́ wọn nù, fífomi wẹ̀ wọ́n. Ìgbésẹ̀ kejì sí ìyàsímímọ́ wọn òun ni ìwọ̀ láṣọ àlùfáà. Ìwọṣọ àlùfáà fún wọn. Ìwọ̀ láṣọ àlùfáà òun ni ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì, èyí tí Ọlọ́run sọ fún Mósè pé kó gbé láti yà wọ́n sọ́tọ̀ fún sí àlùfáà. Aṣọ táwa fi wọ̀ wọ́n yìí kìí kan ṣaṣọ kan tá a rà lọ́jà. Aṣọ yìí ìwé Ẹ́kísódù orí 22 ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí aṣọ yìí yóò ṣe jẹ́ kíkójọ, bí ó ṣe jẹ́ híhun, bí ó ṣe jẹ́ rírán. Ìdí nìyí nínú ẹsẹ̀ 5 àti 6 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Ẹ́kísódù orí 29 tí ìwé mímọ́ ní ìwọ ó sì mú aṣọ wọn nì. Aṣọ wọn nì ń tọ́ka sí aṣọ tá a sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú ìwé Ẹ́kísódù orí 22. Ìwọ ó sì fi ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ nì wọ̀ Áárónì àti aṣọ ìgúnwọ̀ éfódì àti éfódì àti igbá àyà, kí o sì fi onírúurú ọ̀nà ọ̀já ẹ̀wù éfódì dì í. Ìwọ ó sì fi fìlà dé e lórí. Ìwọ ó sì fi adé mímọ́ nì sára fìlà náà. Aṣọ yìí tá a fi ń wọ Áárónì àtàwọn ọmọ rẹ̀ kì í ṣaṣọ lásán. Aṣọ àkànṣe ni, aṣọ àkàndá ni, aṣọ àkànhún ni, aṣọ àkànrán ni, aṣọ àkànrán ni. Àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa aṣọ òun ó wà nínú Ẹ́kísódù orí 2:30. Aṣọ yìí ni ó mú kí àlùfáà yàtọ̀ láàrin gbogbo àwọn ọmọ Ísírẹ́lì yòókù nínú ibi mímọ́ ìjọsìn. Aṣọ yìí ó sì tún ní àwọn èròjà tó jẹ mọ́ iṣẹ́ àlùfáà nínú. Fún àpẹẹrẹ, aṣọ yìí ní òkúta 2 nígbà àyà báyìí, èyí tí a kọ orúkọ ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì 12 sí, èyí tí ó máa hàn ní èjìká Áárónì láti máa gbàdúrà fún wọn lóòrèkóòrè níbi mímọ́. Báwo mo ṣe mọ ilé yìí? Mo sọ fún akórí 28 ló ṣàlàyé rẹ̀. Ẹ̀yin ẹ jẹ́ á jọ wo kákànká fẹ́rẹ́ nínú orí 28 yẹn 28. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ 9 àti 11 rẹ̀. Ìwé mímọ́ ní ìwọ ó sì mú òkúta óníkì 2. Ìwọ ó sì fín orúkọ àwọn ọmọ Ísírẹ́lì sára wọn. Orúkọ àwọn 6 sára òkúta kan, àti orúkọ
mẹ́fà yòókù sára òkúta kejì gẹ́gẹ́ bí ìbí wọn bá a ṣe bí wọn. Iṣẹ́ ọnà àfín òkúta bí ìfín èdìdì àmì ni ìwọ ó fi fín òkúta méjèèjì gẹ́gẹ́ bí orúkọ àwọn ọmọ Ísírẹ́lì. Ìwọ ó sì dè wọ́n mọ́ ojú ìdè wúrà. Ìwọ ó sì fi òkúta méjèèjì sí èjìká ẹ̀wù ẹfọ́dì náà ní òkúta àrántí fún àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ wá gbọ́ gbólóhùn tó parí rẹ̀ nínú ẹsẹ̀ ìkejìlá. Áárónì yóò sì máa ru orúkọ wọn níwájú Olúwa ní èjìká rẹ̀ méjèèjì fún ìrántí. Fún ìrántí yóò máa rù ú tó bá ti wọṣọ yẹn níwájú Olúwa. Orúkọ àwọn ọmọ Ísírẹ́lì méjèèjì ó máa wà ńbẹ̀, yóò sì máa ràn án lọ́wọ́ láti gbàdúrà fún wọn. Irú aṣọ èyí tí a kàn dá, irú aṣọ èyí tá a kàn rán, irú aṣọ èyí tá a kàn hun, tá a ní kí a fi wọ Áárónì nìyẹn, tí í ṣe ìgbésẹ̀ kejì sí ìyàsímímọ́ wọn fún iṣẹ́ ìránṣẹ́ àlùfáà. Ẹnìkan wá béèrè pé ó bá wá jẹ́ pé Olúwa pàṣẹ kí a wọ Áárónì láṣọ àlùfáà, èéṣe táwọn àlùfáà àjọ onítẹ̀bọmi àti àwọn ìjọ mìíràn tí wọn kì í wọṣọ àlùfáà? Ìdáhùn rẹ̀ ò sì pọ̀. Èkíní ò ní wípé Olúwa ti mú iṣẹ́ ìránṣẹ́ àlùfáà bíi ti Áárónì kúò nítorí ó jẹ́ aláìlera, kò sì lérè. Ìdí àkọ́kọ́ nu. Olúwa ti mú iṣẹ́ ìránṣẹ́ bíi ti Áárónì kúò torí wípé ó jẹ́ aláìlera, kò sì lérè. Ẹnìkan ó béèrè pé bó mo ṣe mọ̀ bẹ́ẹ̀. Ẹ tẹ̀lé mi lọ sínú ìwé Hébérù orí 7. Hébérù orí 7 ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkejìdínlógún àti kọkàndínlógún. Hebrews 7:18 and 19. Ìwé mímọ́ ní nítorí a mú òfin ìṣáájú kúò nítorí àìlera àtàìlérè rẹ̀. Nítorí òfin kò mú ohunkóhun pé. Mo tuntun sọ. Nítorí òfin kò mú ohunkóhun pé. A sì mú ìrètí tí ó dára jù wá nípa èyí tí àwa ń súnmọ́ Ọlọ́run. So ìdáhùn àkọ́kọ́ sí àwọn àlùfáà àjọ onítẹ̀bọmi àtàwọn àlùfáà ìjọ míì kì í fi lo aṣọ àlùfáà bí a ti ní ká bá a ṣe fi wọ Áárónì ní òní wípé Olúwa ti mú iṣẹ́ ìránṣẹ́ àlùfáà bíi ti Áárónì, Olúwa ti mú kúò nítorí àìlera àtàìlérè rẹ̀. Ìdí kejì òun ni pé Jésù ti ṣètò májẹ̀mú àti iṣẹ́ àlùfáà, iṣẹ́ ìránṣẹ́ àlùfáà tó dára jù. Jésù ti ṣètò rẹ̀. Òun sì ni olú àlùfáà tàwa ọmọlẹ́yìn Kristi. Jésù ti ṣètò májẹ̀mú àti iṣẹ́ ìránṣẹ́ àlùfáà tó dáa jùlọ. Òun sì ni olú àlùfáà fún àwa ọmọlẹ́yìn rẹ̀. Bó mo ṣe mele yìí, ẹ tẹ̀lé mi lọ sínú ìwé Hébérù nǹkan náà orí 7 ẹsẹ̀ 22 sí 25. Hebrews 7:22-25. Hébérù orí 7 ẹsẹ̀ 22. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Níwọ̀n bẹ́ẹ̀ ni Jésù di onígbọ̀wọ́ májẹ̀mú tó dára jù. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Níwọ̀n bẹ́ẹ̀ ni Jésù di onígbọ̀wọ́ májẹ̀mú tó dára jù. Àti ní tòótọ́ àwọn púpọ̀ la fi jẹ àlùfáà bíi Áárónì nítorí wọn kò lè wà títí láé torí kú ń pa wọ́n. Ẹsẹ̀ 24. Ṣùgbọ́n òun, ìyẹn ni Jésù, nítorí tí ó wà títí láé, ó ní oyè àlùfáà tí a kò lè rọ̀ nípò. Ṣùgbọ́n òun, ìyẹn ni Jésù Kristi, nítorí ó wà títí láé, ó ní oyè àlùfáà tí a kò lè rọ̀ nípò. Ẹsẹ̀ 25. Nítorí náà ó lè gbà wá là pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù, nípasẹ̀ rẹ̀, nítorí tó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wa. Ìdí kejì nu. Jésù ti ṣètò májẹ̀mú àti iṣẹ́ ìránṣẹ́ àlùfáà tó dára jùlọ. Òun sì ni olú àlùfáà tiwa, gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi. Ìdí ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé
Jésù yìí táwọn ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó jẹ́ olú àlùfáà wa kò lo aṣọ àlùfáà ní gbogbo ọjọ́ ayé rẹ̀ tó wà lókè èpè yìí. Bẹ́ẹ̀ ni kò fi aṣọ àlùfáà kankan lẹ̀ fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé aṣọ àlùfáà tẹ́ gbọ́dọ̀ máa wọ̀ nìyí. Ní gbogbo ọjọ́ ayé Jésù Kristi, àwọn èèyàn kì í sábà dá Jésù mọ̀ pàápàá láàrin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ torí ìmúra rẹ̀, ìwọṣọ rẹ̀ kò yàtọ̀ sí tàwọn ọmọ ẹ̀yìn yòókù. Ìdí nù ńgbà tí wọ́n fẹ́ mú Jésù, wọ́n wá gbogbo ọgbọ́n láti mú wọn ọmọ torí kò ṣeé dámọ̀ láàrin, kò wọṣọ tó yàtọ̀ tí wọ́n fi dámọ̀. Júdásì Ìsìkáríótù, ọ̀kan nú àwọn ọmọ ẹ̀yìn 12, ó ní láti fi Jésù hàn nípa ìfẹnukonu kó tó di pé àwọn agbófinró dámọ̀, wọ́n sì mú wọn he. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Máàkù orí 14 ẹsẹ̀ 3:40 sí 4:50. Ẹ́kísódù orí 14 ẹsẹ̀ 3:40 1443 Mark 1443. Ìwé mímọ́ sọ ń bẹ̀ ó ní lójú kan náà bí ó sì ti ń sọ ọ́ lọ́wọ́, Júdásì dé, ọ̀kan nínú àwọn 12 àti ọ̀pọ̀ àwọn ènìyàn pẹ̀lú rẹ̀ tí àwọn ti dà pẹ̀lú ọ̀gọ pẹ̀lú láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn àgbààgbà wá. Ẹni tí ó fi hàn, ó ti fi àmì fún wọn wípé ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò ní ẹnu, òun náà ni kí ẹ máa fà á lọ ní àlàáfíà, kí ẹ máa fà á lọ ní àlàáfíà. Ẹsẹ̀ 45. Nígbà tó dé, ó tọ̀ ọ́ lọ gan-an, ó wí pé olùkọ́ni, olùkọ́ni, ó sì fẹnu kò ó lẹ́nu. Wọ́n sì gbé ọwọ́ wọn lé, wọ́n sì mú. Jésù ò ní aṣọ àlùfáà tó ń wọ̀ yàtọ̀ sí èyí táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń wọ̀, kò sì fàyọ aṣọ àlùfáà lẹ̀ fún wọn láti máa wọ̀. Ní ẹlẹ́ẹ̀kẹrin ó ní wípé gbogbo ọmọlẹ́yìn Kristi pátápátá, gbogbo wa ń làlùfáà. Ìwé mímọ́ fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ nínú ìwé Pétérù kínní orí 2 ẹsẹ̀ 9. Pétérù kínní orí 2 ẹsẹ̀ 9. Ìwé mímọ́ ní ṣùgbọ́n ẹ̀yin nìran tá a yàn, ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú Jésù Kristi, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin ó lè fi ọlá ńlá ẹni tó pè yín jáde kúrò ní òkùnkùn sí ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Ìdí mẹ́rẹ̀ẹ̀rin tí ẹ fi lè rí tí àwọn àlùfáà ìjọ onítẹ̀bọmi àtàwọn ìjọ mìíràn tí ẹ fi ní rí aṣọ àlùfáà lọ́rùn wọn nìyẹn, torí pé aṣọ àlùfáà bíi Tárónì àti kàkó lẹ̀ torí àìlera àtàìlérè rẹ̀. Èyí ló sún wa sí ìpele tó gbẹ̀yìn sí sísọ ní físọ Áárónì di àlùfáà àtàwọn ọmọ rẹ̀. Ìpele tó sì gbẹ̀yìn ọ̀hún ó ní ìpele ìfòróróyàn. Ìpele ìfòróróyàn èyí tá a rí nínú ẹsẹ̀ 7 sí 9 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Ẹ́kísódù orí 29 ẹsẹ̀ 7 sí 9. Ìfòróróyàn yìí ó ní ìpele ìgbẹ̀yìn nínú ìyàsọ́tọ̀ Áárónì àtàwọn ọmọ rẹ̀ sí iṣẹ́ ìránṣẹ́ àlùfáà. Ẹsẹ̀ 7 sí 9 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ní nígbà náà ni ìwọ ó sì mú òróró ìtasórí, ìwọ ó sì dà á sí lórí, ìwọ ó sì fi òróró yà á sí mímọ́, ìwọ ó sì mú àwọn ọmọ rẹ̀ wá tòsí, ìwọ ó sì wọ̀ wọ́n ní ẹ̀wù, ìwọ ó sì dì wọ́n ní ọ̀já àmùrè. Áárónì àti àwọn ọmọ rẹ̀ ìwọ ó sì fi fìlà dé wọn. Iṣẹ́ àlùfáà yóò sì máa jẹ́ tiwọn ní ìlànà títí ayé. Ìwọ ó sì ya Áárónì àti àwọn ọmọ rẹ̀ sí mímọ́. Ìfòróróyàn ó nípele tó gbẹ̀yìn, ìyàsímímọ́, ìyàsọ́tọ̀, ìgbọ́wọ́lé Áárónì àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin láti bẹ̀rẹ̀ iṣẹ́ àlùfáà. Ẹ má gbàgbé, ìgbésẹ̀ àkọ́kọ́ ni ìwẹ̀, ìfomiwẹ̀ lẹ́nu ọ̀nà àgọ́ àjọ. Ìgbésẹ̀ kejì òun ni ìwọṣọ àlùfáà. Ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹta òun ni ìfòróróyàn. Ṣùgbọ́n òróró tá a fi yàn wọ́n yìí kì í kàn sí òróró kan lásán tá a rà lọ́jà rárá, àkànṣe òróró ni. Ìwé Ẹ́kísódù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí orí 30
ẹsẹ̀ ìkejìlélógún sí ìkẹtàlélọ́gbọ̀n ó ṣẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún wa bí wọn ó ti ṣe òróró yìí, àwọn èròjà tí wọn ó lò tí wọn ó fi ṣe òróró yìí. Ẹ́kísódù orí 30 ẹsẹ̀ ìkejìlélógún sí ìkẹtàlélọ́gbọ̀n ó ṣẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ó wá fi ìkìlọ̀ lé, ìkìlọ̀ yẹn nìkan lákòókò wa ó gbà wá láti lè kà. Ó fi ìkìlọ̀ lé, ìkìlọ̀ yẹn sì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n sí ìkẹtàlélọ́gbọ̀n. Ẹ jẹ́ ká gbọ́ ohun t'Ọlọ́run sọ. Ẹ́kísódù orí 30 ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Lẹ́yìn tí wọ́n bá ti lo gbogbo èròjà yẹn láti ṣe òróró yẹn tán, ẹ wá gbọ́ ohun t'Ọlọ́run sọ. Ó ní ìwọ ó sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé èyí ni yóò máa ṣe òróró mímọ́ ta sórí fún mi láti ìrandíran yín. A kò gbọdọ̀ dà á sórí tàbí sí ara ènìyàn, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣerú rẹ̀. Ní ìwọ̀n pípọ̀ rẹ̀ mímọ́ ni o, yóò sì máa ṣe mímọ́ fún yín. Ẹnikẹ́ni, ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n, ẹnikẹ́ni tó bá po bí irú rẹ̀ tàbí ẹnikẹ́ni tó bá fi sára àlejò nínú rẹ̀, òun ni a ó sì ké kúrò nínú àwọn èèyàn rẹ̀. Òun ni a sì ké kúrò nínú àwọn èèyàn rẹ̀. So òróró tá a fi yan Áárónì àtàwọn ọmọ rẹ̀ kéèkàn sòróró kan lásán tá a rà lọ́jà. Àkànṣe òróró ni. Àwọn èròjà tá a fi ṣe àti bá a ti ṣe ló wà nínú Ẹ́kísódù orí 30 ẹsẹ̀ ìkejìlélógún sí ìkẹtàlélógún tí mo ka díẹ̀ ń bẹ̀ fún wa. Nínú májẹ̀mú láíláí, òróró àkànṣe yìí, ibi mímọ́ àti àwọn ẹni mímọ́ nìkan là máa ta sí lórí. Ibi mímọ́ àti àwọn ẹni mímọ́ nìkan là máa ta sí lórí. Àwọn ẹni mímọ́ bíi àlùfáà tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí, Áárónì àtàwọn ọmọ rẹ̀. Àwọn ẹni mímọ́ bíi wòlíì. Àwọn ẹni mímọ́ bíi ọba t'Ọlọ́run yàn. Òun láta lé Sọ́ọ̀lù lórí. Òun láta lé Dáfídì lórí nígbà tá a fi wọ́n sí ipò ọba. Ìgbésí ayé ìyàsímímọ́ Áárónì àti àwọn ọmọ rẹ̀ yìí kò wá tán síbẹ̀ òun nìkan. Ìyàsímímọ́ wọn ó gba odidi ọjọ́ 7 gbáko. Kìí ṣèsìn ọjọ́ kan. Ìyàsímímọ́ tó gba odidi ọjọ́ 7 ni kó tó parí. Ẹsẹ̀ ìkarùndínlógójì sí ìkẹtàdínlógójì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ló fìdí èyí múlẹ̀. Ẹ́kísódù orí 29 29 ẹsẹ̀ ìkarùndínlógójì sí ìkẹtàdínlógójì 35 to 37. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Ìwé mímọ́ ní báyìí ni ìwọ ó sì ṣe fún Áárónì àti fún àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ohun gbogbo tí mo pàṣẹ fún ọ. Ẹ gbọ́ mi dáadáa. Ìjọ́ 7 ni wọ́n fi yà wọ́n sí mímọ́, kì í ṣejọ́ kan. Lẹ́nu ọ̀nà àgọ́ àjọtẹ́ wa, ìjọ́ 7 ló fi yà wọ́n sí mímọ́. Ìwọ ó sì pa akọ màálù kọ̀ọ̀kan ní ọjọ́ kọ̀ọ̀kan láti ṣe ẹbọ ẹ̀ṣẹ̀ fún ètùtù. Ìwọ ó sì wẹ pẹpẹ náà mọ́. Nígbà tí ìwọ bá ṣètùtù sí tán, ìwọ ó sì ta òróró sí i láti yà á sí mímọ́. Òróró tí mò ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan. Ní ìjọ́ 7 ni ìwọ ó fi ṣètùtù sí pẹpẹ náà. Ìwọ ó sì yà á sí mímọ́. Òun ó sì ṣe pẹpẹ mímọ́ jùlọ. Ohunkóhun tí ó bá fọwọ́ kan pẹpẹ náà, mímọ́ ni yóò jẹ́. Odidi ọjọ́ 7 òun ló gbà láti ya Áárónì àti àwọn ọmọ rẹ̀ sọ́tọ̀ fún iṣẹ́ ìránṣẹ́ àlùfáà. Ẹnìkan wá béèrè pé ó ṣe le tó bẹ́ẹ̀? Ìdí ni pé 7 nínú òǹkà àwọn Hébérù ó dúró fún ohun pípé, ó dúró fún ẹ̀kúnrẹ́rẹ́. Torí náà bá ní ká yà wọ́n sọ́tọ̀ fún odidi ọjọ́ 7, ká yà wọ́n sí mọ́ fún odidi ọjọ́ 7. Ń tà ń sọ ni pé ká sọ wọ́n di pípé, ká sọ wọ́n di ẹni tí a ti pèsè sílẹ̀ tó kún rẹ́rẹ́ fún ìlò Ọlọ́run. Kì í wá sí kìkì eyín òun nìkan. Yíyà sí mímọ́ fún odidi ọjọ́ 7 tó wà láàrin ọ̀sẹ̀, ó tún ń sàmì wípé iṣẹ́ ìránṣẹ́ àlùfáà, iṣẹ́ gbogbo ọjọ́ ni. Kò yọ ọjọ́ kankan sílẹ̀.
ní gbogbo ọjọ́ méjèèje tó wà láàrin ọ̀sẹ̀. Gbogbo ọjọ́ lọ́jọ́ ọ̀sẹ̀ fún Olúwa fún ìránṣẹ́ Ọlọ́run. Nítorí náà ní ọjọ́ méjèèje ìyàsímímọ́ yìí, Ọlọ́run wá pàṣẹ wípé ẹgbọ̀ọ̀rọ̀ màálù kọ̀ọ̀kan ni Mósè gbọ́dọ̀ máa pa fún ìyàsímímọ́ àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí ẹbọ fún ẹ̀ṣẹ̀, láti ṣètùtù fún ẹ̀ṣẹ̀ wọn. Ìyún la rí inú ẹsẹ̀ 36, ẹsẹ̀ 4:40. Ìwọ ó sì pa akọ màálù kan lójoojúmọ́ ṣe ẹbọ ẹ̀ṣẹ̀ fún ètùtù. Ẹnìkan wá béèrè pé ẹbọ ètùtù kí lè tutù? Nínú ìwé mímọ́, ètùtù jẹ́ ìgbésẹ̀ láti parí aáwọ̀ láàrin àwọn ṣóńṣó méjì tí wọn kì í fojú kanra wọn, láti sọ wọ́n di ẹyọ kan ṣoṣo. Torí náà ètùtù orúkọ míì tá a tún lè pè ní ìsọdọ̀kan. Ìsọdọ̀kan, ìdí inú táwọn olóyìnbó ń pè ní atonement, at-one-ment. Ìsọdọ̀kan ìyún ni pé ní gbogbo ọjọ́ méjèèje yìí, a ó palẹ̀ ọkàn àtara àwọn tí a ń fi ṣiṣẹ́ ìránṣẹ́ àlùfáà yìí mọ́, láti sọ wọ́n dọ̀kan pẹ̀lú Ọlọ́run, àti láti jẹ́ ohun èlò ìsọdọ̀kan àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú Ọlọ́run. Ètò ẹbọ ojoojúmọ́ yìí ó nu láti sọ wọ́n di ọ̀kan pẹ̀lú Ọlọ́run. Ẹ̀yìn ìgbà tá a wá parí ìyàsímímọ́ ọjọ́ méje yìí, làwọn ọmọ Ísírẹ́lì, àwọn ni Árónì àtàwọn ọmọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ lóore ọ̀fẹ́ láti wọnú àgọ́ àjọ àti láti bẹ̀rẹ̀ iṣẹ́ èyí tí Olúwa pè wọ́n tí ó sì yà wọ́n sí mímọ́ sí. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ, mo fẹ́ ṣe àwọn àtẹnumọ́ kókó bíi 2-3 àwọn ẹ̀kọ́ tá a lè rí dìmú fún ìgbé ayé ọmọlẹ́yìn Kristi ojoojúmọ́ nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́, ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo fẹ́ mú jáde, òun náà ni wípé ẹ̀kọ́ yìí ń pe èmi àti ẹ̀yin bàbá, mọ̀mọ́, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi inú ilé wípé ẹ ṣàfọ̀mọ́ ayé yín sà, ẹ ṣàfọ̀mọ́ ayé yín mọ̀. Ẹ̀kọ́ yìí ń pè wá ká ṣàfọ̀mọ́ ayé wa, torí pé Ọlọ́run kì í lo ohun èlò àìmọ́. A ní láti ṣàfọ̀mọ́ ayé Árónì àtàwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin fódìdí ọjọ́ méje kí wọ́n tó lè dohun èlò ayò lọ́wọ́ Ọlọ́run láti jẹ́ ohun èlò nínú àgọ́ àjọ, ibi mímọ́ Olúwa, ibùgbé Olúwa. Èmi àti yín ẹ̀kọ́ yìí ń pè wá pé ká ṣàfọ̀mọ́ ayé wa. Kókó kejì tí mo fẹ́ tẹnu mọ́nú ẹ̀kọ́ yìí ni pé wíwẹ̀ nínú omi nínú ẹ̀kọ́ wa tá a kọ́ yìí, bí mo ṣe sọ ṣáájú, kì í ṣe fífọ ìdọ̀tí òde ara nìkan, ṣùgbọ́n ṣíṣe àfọ̀mọ́ ìdọ̀tí tinú náà. Ìrìbọmi àwọn ọmọlẹ́yìn Kristi pẹ̀lú kì í ṣe fífọ ìdọ̀tí òde ara ní ìrìbọmi, bí kò ṣe fífi ara ẹni jìn pátápátá nínú ìgbàgbọ́ láti kú pẹ̀lú Jésù, láti pé ká sìnkú wa pẹ̀lú Jésù, àti láti jíǹde pẹ̀lú Jésù níkẹyìn ọjọ́. Torí tí ìbọmi dúró fúnnu ikú, ìsìnkú àtàjíǹde Jésù Kristi. So ẹ̀kọ́ yìí ń pè wá pé ká fi ara wa jìn pátápátá fún Kristi bí ohun èlò ayò lọ́wọ́ rẹ̀ nínú ayé yìí. Kókó kẹta tẹ́kọ̀ọ́ yìí ń pè wá fún òun ni pé ká ta kété pátápátá sóhun ìdìbàjẹ́ gbogbo. Ẹ̀kọ́ yìí ń kọ́ èmi àti yín pé ká ta kété, ká jìnnà sí ohun ìdìbàjẹ́. Lára ni, lẹ́mìí ni, lọ́kàn ni, nínú ìjọ ni, láwùjọ ni, níbi iṣẹ́ ni, nílé ẹ̀kọ́ ni, nínú ẹ̀rọ ayélujára tá ń lò gan pàápàá. Bá a ṣe sọ ṣáájú nínú ẹ̀kọ́ yìí, Ọlọ́run ní àkàrà yòówù tí wọn ó bá lò fún ìyàsímímọ́ àwọn àlùfáà yìí kò gbọ́dọ̀ ní ìwúkàrà nínú. Mo sì sọ fún yín pé nínú ìwé mímọ́ ìwúkàrà dúró fún ìdìbàjẹ́. Torí náà ohunkóhun tó bá ń jẹ́ ìdìbàjẹ́, ẹ̀kọ́ yìí ń kọ́ èmi àti yín pé ká jìnnà sí, kí a ya ara wa sọ́tọ̀ fún Ọlọ́run pátápátá. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé àwa ìránṣẹ́ Ọlọ́run, aṣọ ńlá kọ́ lènìyàn ńlá. Mo tún sọ,
ẹ̀kọ́ yìí ń kọ́ gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run wípé aṣọ ńlá ń kọ́ lé èèyàn ńlá. Ẹ má fọkàn sí aṣọ àlùfáà gẹ́rẹ́yẹ́ láti ṣe iṣẹ́ ìránṣẹ́ yín. Áárónì pẹ̀lú gbogbo ìrúbọ akọ màálù kọ̀ọ̀kan lójoojúmọ́ títí àti gbogbo àwọn àlùfáà nípasẹ̀ Áárónì pátápátá ẹ̀ṣẹ̀ òkúònú ayé wọn kọ́kọ́ rúbọ ẹ̀ṣẹ̀ tara wọn náà kí wọ́n tiẹ̀ tó wá rú títà àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n Jésù Kristi olú àlùfáà wa adánwò ní gbogbo ọ̀nà. Ìwé mímọ́ sọ fún wa wípé kò dẹ́ṣẹ̀, síbẹ̀ ó fi ara rẹ̀ ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo wa. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ká máa ṣiṣẹ́ ìránṣẹ́ wa ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Jésù Kristi. Aṣọ àlùfáà ńkọ́ ni iṣẹ́ ìránṣẹ́ ti Jésù Kristi. Jésù ọ̀dáṣọ àlùfáà kankan fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀, òun gángan ò sì wọṣọ àlùfáà. Torí náà má ṣe gbẹ́kẹ̀lé aṣọ àlùfáà káwọn èèyàn lè mọ̀ mí kí wọ́n lè dá mi mọ̀ láti ṣiṣẹ́ ìránṣẹ́. Kí wá lo nílò? Àtẹnumọ́ tó gbẹ̀yìn nínú ẹ̀kọ́ yìí nù. Ẹ ní láti kún fún ẹ̀mí mímọ́. Ẹ nílò ìfòróróyàn ẹ̀mí mímọ́ sà. Ìránṣẹ́ Ọlọ́run alààyè, ohun tẹ́ ẹ nílò kì í ṣaṣọ àlùfáà, ìfòróróyàn ẹ̀mí mímọ́ ni. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò, ohun tẹ́ ẹ nílò ìfòróróyàn ẹ̀mí mímọ́ ni. Kì í ṣaṣọ àlùfáà, kì í ṣọ̀pá àlùfáà, kì í ṣẹlẹ̀kẹ̀ àlùfáà. Ohun tẹ́ ẹ nílò ní ìfòróróyàn ẹ̀mí mímọ́. Ìfòróróyàn ẹ̀mí mímọ́ ó ju òróró kóróró lọ. Mo tó tún sọ, ìfòróróyàn ẹ̀mí mímọ́ ó ju òróró kún òróró lọ. Jésù gba ìfòróróyàn ẹ̀mí mímọ́ nígbà tí Jòhánù onírìbọmi ń rì í bọmi ní etí odò Jọ́dánì. Àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi wọ́n gba ìrìbọmi ẹ̀mí mímọ́ ní ọjọ́ Pentikọ́stì, àkọsílẹ̀ èyí ta nínú ìṣe àwọn àpọ́stélì orí 2 ẹsẹ̀ 1 sí 7. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, gbóhùn kan wà tẹ́ ẹ bá ní láti pòǹgbẹ fún, tẹ́ ẹ nílò láti pòǹgbẹ fún, ìfòróróyàn ẹ̀mí mímọ́ ni. Ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi, gbóhùn kan bá wà tẹ́ ẹ nílò láti pòǹgbẹ fún, kì í ṣaṣọ àlùfáà, kì í ṣe kọ́là. Ìtẹ́ ẹ nílò láti pòǹgbẹ fún ni ìfòróróyàn ẹ̀mí mímọ́. Tí ìfòróróyàn ẹ̀mí bá ti wà, agbára ti wà. Ìfòróróyàn ẹ̀mí mímọ́ ńlágbára tá a fi ń gbé ìgbé ayé ọmọlẹ́yìn Kristi. Ìfòróróyàn ẹ̀mí mímọ́ òun ni agbára tá a fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ ọmọlẹ́yìn Kristi. Ìdí nìyẹn tí Jésù fi sọ̀rọ̀ nínú ìwé Ìṣe àwọn àpọ́stélì orí 1 ẹsẹ̀ 6 pé ẹ̀yin ó sì gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ayé. Láìsí ìfòróróyàn ẹ̀mí mímọ́ kò ságbára àti gbégbé ayé ọmọlẹ́yìn Kristi. Láìsí ìfòróróyàn ẹ̀mí mímọ́ kò sí agbára àti ṣiṣẹ́ ìránṣẹ́ àlùfáà gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Torí náà bí ohun kan bá wà tá a gbọ́dọ̀ máa pòǹgbẹ fún, ìfòróróyàn ẹ̀mí mímọ́ ni. Kì í ṣaṣọ àlùfáà, kì í ṣe kọ́là. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó parí sí nìyẹn. Ẹ ṣé o tẹ́ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún fún yín lọ́nà kan tàbí lọ́nà mìíràn, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn nínú ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín àti ní àwùjọ yín. Tí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ká máa fi ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ kàn sí wa lórí òǹkà WhatsApp yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 ẹ̀sán 2 àrún 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fẹ́ fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí orí nọ́mbà òǹkà WhatsApp yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Tí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp nọ́mbà yìí +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run alààyè lọ́wọ́.
àti gbogbo àwọn olùkọ́ wa pátápátá nínú ìjọ wa gbogbo káàkiri gbogbo àgbáyé. Àdúrà mi ni pé ìgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ ọjọ́ 16 oṣù kẹta 2024 ọdún àtẹyọ 5 yìí, Olúwa ó fún wa ní ìmísí ọ̀tun, yóò sì fi ọ̀rọ̀ rẹ̀ yé wa yékéyéké jù báyìí lọ. Ẹ jẹ́ á tètè dé, ẹ jẹ́ á kópa dáradára rere nínú ẹ̀kọ́ náà, gbogbo wa ó sì dá lábùkún fún lórúkọ Jésù. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀, ire o, ayọ̀ la ó fi pàdé.